Aláròyé máa wí o. ìmáàmù yìí ṣèkìlọ̀ tí Tinubu bá fẹ́ rí sáà kejì ṣe ó gbọ́dọ̀ mójútó ètò ààbò. Nítorí bí ètò ààbò ṣe ń mẹ́hẹ sí i pẹ̀lú bí àwọn ajínigbé ṣe ń wọ ibi gbogbo káàkiri orílẹ̀-èdè yìí, ìmáàmù àgbà fásitì Ìbàdàn ọ̀jọ̀gbọ́n Ibrahim Ọlátúndé Uthman ti kìlọ̀ fún ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn tó dupò òṣèlú láti má ṣe fi ẹ̀mí àwọn ọmọ Nàìjíríà tàfàlà nítorí ipò òṣèlú. Ó sọ̀rọ̀ yìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìrun ọdún iléyá nínú ọgbà fásitì náà lọ́jọ́rùú Wednesday ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2026 yìí. Ọ̀jọ̀gbọ́n Uthman tó jẹ́ olùkọ́ lẹ́ka tí wọ́n ti ń kọ́ nípa ẹ̀sìn Islam nílẹ̀ Áfíríkà ní fásitì Ìbàdàn sọ wípé ọ̀pọ̀ ìgbà làwọn olóṣèlú máa ń kọ̀ láti gbé àwọn ìgbésẹ̀ dáadáa nítorí ìbẹ̀rù tí àwọn bá ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn kò ní dìbò fún àwọn, èyí sì lè ṣàkóbá fún àwọn láti wọlé ìdìbò. Gẹ́gẹ́ bó ṣe sọ, gbogbo àwọn tí wọ́n jí gbé yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbà wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ bá gbà wọ́n sílẹ̀ Ọlọ́run yóò dáhùn ìbéèrè yín. Mo sì rọ àwọn adarí wa kí wọ́n má fi ẹ̀mí àwọn èèyàn wewu nítorí ipò òṣèlú tí wọ́n ń lé. Kò sẹ́ni tó lè dé ipò kankan lọ́dún 2027 bí Ọlọ́run kò bá kọ ọ́ pé ó máa débẹ̀. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ tí olùdíje fún ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ọ̀gbẹ́ni Adéwọlé Adébáyọ̀ sọ lásìkò àbẹ̀wò tó ṣe sí ẹnjiníà Ṣèyí Mákindé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé níṣe ló yẹ kí Tinubu ó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ nítorí apá rẹ̀ kò ká ètò ààbò orílẹ̀-èdè yìí. Ìmáàmù àgbà fásitì Ìbàdàn sọ wípé ẹni tó sọ̀rọ̀ yẹn rí sọ nítorí ìdààmú tí àwọn ọmọ Nàìjíríà ń kojú lórí ọ̀rọ̀ ààbò yìí láti ayé Goodluck Jonathan ló ti bẹ̀rẹ̀. A sọ pé nítorí pé Jonathan kì í ṣe ológun lọ̀rọ̀ ètò ààbò ṣe mẹ́hẹ tó bẹ́ẹ̀, a tún gbé ológun ìyẹn Buhari síbẹ̀ pàbó ló tún já sí o. A tún wá gbé ààrẹ Tinubu síbẹ̀, a gbà wípé orí tiẹ̀ tún pé, ṣùgbọ́n a kò rí kókó láàrin ọdún mẹ́ta. Tá a bá rẹ́ni tó sọ wípé kó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ nítorí pé ó kùnà lórí ètò ààbò, a kò lè bu onítọ̀hún. Ṣùgbọ́n ohun tí èmi rò ní wípé tá a bá ní Tinubu ò lè ṣe é, ta ló tún lè ṣe é? Mo wo gbogbo Nàìjíríà, mi ò rí ẹni tó lè ṣe o. Àmọ́ mo bẹ̀ ààrẹ Tinubu kí wọ́n má fi ọ̀rọ̀ ètò ààbò tàfàlà nítorí kí wọ́n lè rí sáà kejì ṣe. Ọlọ́run ló máa ń mú ènìyàn dépò, Ọlọ́run á mú yín débẹ̀ tẹ́ ẹ bá dáàbò bo Nàìjíríà. Ohun tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, nǹkan tẹ́ ẹ lágbára láti ṣe ni, ẹ ṣe é fún wa ṣáájú ètò ìdìbò. Ẹ má ṣe dúró dìgbà tẹ́ ẹ bá wọlé sáà kejì. Ọlọ́run á dẹ̀ dúró tì yín. Lẹ́yìn náà ló rọ gbogbo ọmọ Nàìjíríà láti ṣàmúlò ẹ̀kọ́ tí ọdún iléyá kọ́ gbogbo ayé nípa sùúrù àti ìbẹ̀rù Ọlọ́run. Ó ní bó ṣe wù kí Nàìjíríà le tó, ìyẹn ò sọ wípé ká máa hùwà ìbàjẹ́ ká tó lè rówó tàbí ká tó lè dépò. Bí èèyàn bá dúró ti Ọlọ́run, ohun tí kò dùn lónìí ó ń bọ̀ wá dùn bó bá dọ̀la. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.